ẹ jẹ́ gbọ́ nǹkan tí Alhaja Mewalaka tí wọ́n sọ nípa evangelist Tọ́pẹ́ Àlàbí pẹ̀lú ọkọ wọn àti evangelist Bísí Aláwìyé pẹ̀lú ọkọ wọn bí ààrẹ ọgbọ́n kan tàbí méjì kọ́ ẹ já gbọ́ síwájú sí i. Ọkọ mi, torí pé mo lówó jùlọ, ó máa ń jowú mi, ó ń ṣe lára mi. Instead kó appreciate mi, unhealthy competition ló fẹ́ máa bá mi ṣe. Tí ìwọ tó o bá wà nírú ipò yìí, ìwọ tó o nígbàgbọ́ wípé irú èèyàn báyìí lọkọ ẹ wípé kẹ́ni má ní ni, ó ń jowú ẹ̀. Tí mo bá fi àwọn obìnrin mẹ́ta tí gbogbo ayé mọ̀ ní gbajúgbajà yìí tí n bá fi wọ́n ṣe àpẹẹrẹ tán, fúnra ẹ ni wàá wá wò ó, wàá wá fún mi lésì bóyá ọkọ ẹ ń jowú ẹ àbí kò jowú ẹ. Díẹ̀ ń bẹ̀rẹ̀ látòrí arábìnrin Bísí Aláwìyé Àlùkò. Bísí Aláwìyé Àlùkò látìgbà tó ti bẹ̀rẹ̀ orin ẹ̀, òun àti olówó orí ọkọ rẹ̀ Táyélolú Àlùkò ni wọ́n jọ ń ṣe. Ohun tá a mọ̀ ni wípé dádì Táyélolú Àlùkò ló manage mọ́mì Bísí Aláwìyé. Ohun tá a dẹ̀ mọ̀ ni wípé ní bẹ̀rẹ̀ pẹpẹ ìgbéyàwó wọn, wọ́n ní challenges ọmọ bíbí. We've had so many rumors. Dádì Táyélolú Àlùkò bímọ síta. Kó tó di wípé Ọlọ́run dá mọ́mì Bísí Aláwìyé Àlùkò lóhùn. Kó tó di wípé kinní kan. Ṣùgbọ́n kinní kan la mọ̀. Àgbọ́jà wọn rí. Àrí kí mọ́mì Bísí Aláwìyé kó tiẹ̀ bọ́ síta. Kó sọ wípé Táyélolú ò jẹ́ kí n rí mú mi. Ṣé ló máa ń tẹ̀lé mi káàkiri? No. N ta máa ń gbọ́ nínú ministration wọn ni wípé ọba. Ẹ̀mẹ́ni tó ń pè lọ́ba. Dádì Táyélolú Àlùkò. Tí ò bá pè ní ọba, á pè ní igwe. Láti ọjọ́ tá a dẹ̀ ti wá mọ̀, ìràwọ̀ Bísí Aláwìyé Àlùkò. Mo bá yín ní kinní kan, wọ́n á ní mo bẹ́ẹ̀ ní kinní kan, mo pè ẹ́ lórúkọ. Ìyá mi Bísí Aláwìyé Àlùkò, orúkọ là ń pe ọba. Ẹ gbà mí láyé, ẹ jẹ́ kí n pè yín lórúkọ. Tí mo bá rí yín wọ́nà wọn, màá máa pè yín ní mọ́mì. Orúkọ là ń pọba. Àrí kí ògo tí Ọlọ́run fún wọn kó wọ omi. Àrí kan sọ wípé Ọlọ́run ti gba tálẹ́ǹtì orin kúrò nínú ayé wọn. Àrí wípé ojú kan náà ni wọ́n wà. Ó wá mọ ohun tó ṣe pàtàkì. A gbọ́ ságà nípa wọn rí. A gbọ́ ìdọ̀tí nípa wọn rí. A gbọ́ ọ̀rọ̀ rírùn nípa wọn rí. Nítorí wípé kíni? Ọkọ wọn ṣíwájú. Ó ní Bísí trust me, tẹ̀lé mi. Wọ́n dẹ̀ ń tẹ̀lé. Ó dẹ̀ ń ṣáájú, ó ń kọ́ wọn gbà báyìí. Wọ́n dẹ̀ gbó lẹ́nu. That is the result. So many women want to be as successful as Bísí Aláwìyé. So many women are taking Bísí Aláwìyé as their role model. But can you submit the way Bísí Aláwìyé still submit until tomorrow to Igwe? Torí mo nípa bá ṣe gbé pẹ́ la ṣe ń gbé. Igwe ló ń pọkọ ẹ̀, ọba ló ń pọkọ ẹ̀. Èmi tí kúrò. Tó bá lò mọ Bísí Aláwìyé Àlùkò, ṣe bó mọ Tọ́pẹ́ Àlàbí. Single mother ni Tọ́pẹ́ Àlàbí kí Pope tó fẹ́. Ní ayé ìgbà tí Pope fẹ́ àǹtí Tọ́pẹ́ Àlàbí, bí ẹ̀ṣẹ̀ mà ní, bí àrùn mà ní wípé kí ènìyàn fẹ́ obìnrin tó ti bímọ rí. Ojúṣe ńlá ń sìn ni. Nígbà tí màmá Tọ́pẹ́ Àlàbí máa sọ ìtàn ìgbésí ayé wọn, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ọkọ àwọn ò wá síbi ìgbéyàwó wọn because wọn rí reason tí Pope fi máa lọ sọ wípé single mother. Nígbà tó fi máa fẹ́ra wọn, mọ́mì Tọ́pẹ́ Àlàbí ò tí ì lógo báyìí. Bí bá ṣe ń sọ̀rọ̀ yìí, Pope ló ń manage mọ́mì Tọ́pẹ́ Àlàbí. Tí Pope bá ní ìyàwó mi, orin tó gbé wá, iṣẹ́ tó gbé wá, ò ní lọ síbẹ̀ lọ mínísítà, kò ní lọ. Kò yẹ. Tó bá sọ pé ìyàwó mi ò máa mínísítà ń bẹ, báyìí ló ṣe máa rìn, báyìí ló ṣe ò máa rìn.
ẹ wá wò ó nítorí pé Mọ́mì Tọ́pẹ́ Àlàbí wà lábẹ́ ọkọ mi ì mọ bẹ́ẹ̀ ṣe drag Tọ́pẹ́ Àlàbí pé ẹ bá pè lólè ẹ bá pè láṣẹ́wó ẹ bá pè lórúkọ ẹ̀yin rí bọ́ síta rí kó wá bá yàn jà kó fún yàn lésì nítorí pé ó wà ní abẹ́ ìlànà ọkọ ẹ̀ Pope síwájú Tọ́pẹ́ Àlàbí tẹ̀lé single mother ni o ọ̀pọ̀lọpọ̀ afẹ́ single mother wọn á jẹ̀bi èrè ni Pope gbàbọ̀ lórí ẹ̀ nítorí wípé Mọ́mì Tọ́pẹ́ Àlàbí ń tẹ̀lé ìlànà Ọlọ́run ọkọ ní adé orí aya bí Kristi bó ṣe jẹ́ olórí ìjọ tolórí méjì ni mo dárúkọ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Mọ́mì Jọkẹ́ Silva ìyàwó bàámi Olú Jacobs ní gbogbo ìgbà tí gbogbo àwọn obìnrin ń ta beauty wọn nínú Nollywood abẹ́ Olú Jacobs ẹ má bínú pé mò ń pè yín lórúkọ ẹ̀yin èèyàn ńláńlá wọ̀nyí orúkọ là ń pe ọba ni Màmá Jọkẹ́ Silva ló sá sí ó lójú múvì tẹ́ ẹ ti lè rí ó lójú pátí tẹ́ ẹ ti lè rí ó lójú àwùjọ tẹ́ ẹ ti lè rí ẹ lè rí Jọkẹ́ Silva kó wọ̀wọ̀ kú wọ̀ nígbà tó wà ní nation ògòdè ká má ṣe sọ pé nígbà tó ti dọ̀ya inú gbá nísìn bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí any movie tí ẹnikẹ́ni inú wa bá ti rí Màmá Jọkẹ́ Silva a gbọ́dọ̀ wò ni ẹ̀yin gbọ́ ságà nípa ẹ̀rí ẹ̀yin rí kó bọ́ síta kó òun fẹ́ trend for wrong reason rí ẹ̀yin rí kó set ring light nítorí pé wọ́n wà ní ìlànà abẹ́ ọkọ ṣé kí n tún mú kan wọn Fọláṣadé Ọkọyà ayaba mi Ọkọyà Fọláṣadé Ọkọyà ọmọ kékeré ni lóòótọ́ ó lówó ó lọ́lá ó rí owó tó kà láyà ṣùgbọ́n kò fi ìlànà àti ìbọ̀wọ̀ fún ọkọ rẹ̀ sílẹ̀ mo wá fẹ́ sọ kinní kan nípa gbogbo àwọn obìnrin tí mo dárúkọ yìí ká ní pé a rí ẹnikẹ́ni nínú wọn tó wò wípé ayé ti mọ̀ mí mo ní tálẹ́ǹtì tèmi mo lè dá ṣe tí ìbá ṣe mí ni ta ló mọ òkòlò ẹ lọ́yọ̀ọ́ èmi gangan ni Bísí Aláwìyé èmi gangan ni Tọ́pẹ́ Àlàbí èmi gangan ló ń jẹ́ Jọkẹ́ Silva kíní ni mí Fọláṣadé Ọkọyà ni mí tí mo bá rìn gbogbo ọmọkùnrin wẹ̀yìn ni tí mo bá fi ẹ́ sílẹ̀ you will miss me ó ṣeé ṣe kí wọ́n ti pàdánù ògo wọn ṣé ẹ wá rí àbùdá tí Ọlọ́run dá mọ́ ọkọ wọn láti sọ wọ́n di èèyàn ńlá Ọlọ́run á gbé ẹlòmíì wá tí àwọn ọkọ wọ̀nyí á lò fún bẹ́ẹ̀ ni ṣèbí Tọ́pẹ́ Àlàbí náà ló kọ áńgẹ́lì rẹ̀ ó ní ta ni áńgẹ́lì rẹ̀ ẹni tá a yàn mọ́ wọn láti ṣoríire láti gbé ògo wọn yọ wọ́n recognize ìyẹn ọkọ wọn wọ́n dẹ̀ tẹríba mi ní gbàgbé Màmá Fúnkẹ́ Adéjùmọ̀ Agape Love kí Fúnkẹ́ Adéjùmọ̀ tó sọ̀rọ̀ 10 á pọ́n ọkọ rẹ̀ lé ní ọ̀nà 20 and she's always talking about submission. Eloquent, brilliant. And sorry, Amazon. So many books she has written. So many ẹlòmíì tí bá ń bú àlábẹ́ comment section tí Màmá Fúnkẹ́ Adéjùmọ̀ tó bá minister ẹlòmíì àní what else do you do as a minister if you know what that woman does? She's a businesswoman. She writes books. She does so many things, but under the guidance and the leadership of her husband. That is why all these women are still relevant today. Màmá Awóṣìkà Ìbùkún Awóṣìkà tó jẹ́ chairman First Bank nígbà kan jẹ́ ká mọ̀ wípé wọ́n dá ń lo àwọn ọ̀dọ̀ àwọn ló gbé tó fi kú for 20 years. That means she submitted to her husband. Oh, tí ì ní ju 20 million lọ lákàntì o. Torí pé wọ́n kàn sọ wípé MC Olúọmọ láìkí ẹ̀ ó fẹ́ rí ẹ̀ ó ti bá ya fọ́tò àṣọ olóṣèlú. Torí pé wọ́n kàn sọ wípé olówó kan kàn sọ wípé òun fẹ́ fún ẹ ní mọ́tò wípé òun láìkí talent ẹ just as a speaker. Àbí torí pé o kàn gba contract kan lọ́dọ̀ òyìnbó tó ní kó supply wọn láṣọ àbí o kàn ti supply àwọn hòtẹ́ẹ̀lì ní àwọn nǹkan tó ń ṣe ló mọ̀ ti rọ́pò ẹbí ọ̀tá ẹ̀.
excuse me lọ́mọ tí rọ́kọ ẹbí ọ̀tẹ̀ torí pọ́pọ́ ẹ wá pè é pé ìyàwó mi no má rush gbogbo nǹkan tó ṣe rí ìfàsáàdì ni kì í tí ì ṣe original farabalẹ̀ báyìí ni kò ṣe ṣe má bẹ̀ jù tọkùnrin bá ní kó wá lọ bóun lóòótọ́ nítorí pé ó fẹ́ fún ẹ ní contract má lọ ẹni tó bá fẹ́ fún ẹ ní contract kò nídìí láti invite ẹ wá sí hotel tell the person to meet you in a public place ìyàwó mi torí wípé ó fẹ́ fún ẹ ní business torí wípé ó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kò mí ní wípé ó gbọ́dọ̀ máa pè ẹ́ ní midnight call let me guide you o ti sọ lẹ́nu o ní o fẹ́ tójú bọ business ẹni kò fẹ́ kó o ṣoríire kò fẹ́ kó o bẹ́gbẹ́ pé torí ó béèrè lọ́wọ́ ẹ̀ pé òkè o ti ń ṣe business báyìí èló ló pa èló ló wú ẹ gbá kàǹtì ẹ wá jẹ́ ká jọ wò ó let us be sure you are making progress ó fẹ́ tójú bọ owó mi ni ó lọ ń wá kàǹtì mi èló ló ní gan kí ló sì jẹ́ gan tó o ti mú ẹni tí Ọlọ́run yàn gẹ́gẹ́ bí orí fún ẹ gẹ́gẹ́ bí áńgẹ́lì fún ẹ láti gbé ẹ débi ògo tó o ti mú lọ́tà báyìí tó ní kò fẹ́ òun ló ṣe kúrò lójú kan ẹ wá máa sá kiri ọkọ mi ni ò jẹ́ ń gòkè rárá òun ni áńgẹ́lì tí Ọlọ́run yàn mọ́ ẹ débi ògo ẹ until you submit ara àwọn obìnrin máa ń gbọ̀n a máa ń fẹ́ kó ṣẹlẹ̀ now but men are strategic they are not emotional tí wọ́n mọ̀ pé fàsáàdì lélẹ́yìí tí ó bá jẹ́ wípé ọkùnrin ló fẹ́ ṣe ìyàwó wọn lóore kan wípé eléyìí ò ń ṣe oore tó wà disguise tí ò rí ni wọ́n á ti rí bọ̀ wọ́n á fẹ́ kó o discover ẹ̀ fún rẹ kó má bàa dábẹ́ ni pé wọ́n dí ẹ lọ́wọ́ wọ́n á wá fa ẹ̀ mọ́ra farabalẹ̀ trust me ṣe báyìí ní sùúrù ẹ wá máa rojọ́ kiri màá fi ilẹ̀ ní o ó ti lé àwọn èèyàn gidi sárára mi o kò fẹ́ kí n bá àwọn èèyàn ṣe kúkú là mọ́lẹ̀ kò fẹ́ o dọ́kọ kiri gbajúmọ̀ tó fẹ́ máa ṣe kiri abẹ́ tó fẹ́ fi máa gba contract kò fún ẹ láyè láti máa fabẹ́ gba contract láti máa folóṣó gba contract torí ó mọ̀ wípé tó bá dáa fún ẹ tán àwọn jọ máa jẹ́ ni ó mọ̀ wípé nígbà tó bá dáa fún ẹ tán wọ́n á pè ẹ́ ní Mrs. Lágbájá every woman wants a woman he can be proud of every man wants a woman he can beat his chest and say that is my wife are you talking about so she is actually my wife kí lè rí ẹ nínú pé kó bàjẹ́ fún ẹ ìwọ ló fara balẹ̀ ìwọ ló tí ì rí nǹkan kan báyìí tó ló ti rí tó wá rò wípé ò ní ìdí ẹ mọ́ ẹbí lẹ́dẹ̀ máa ń jàbọ̀ ńgbẹ̀ ibi tí orí ayé yín dé yẹn náà ojú kan yẹn náà lẹ ti máa rí rábàbà nítorí wípé ẹni tọ́lọ́run ti yàn mọ́ yín láti mú yín dókè àti láti mú yín manage ẹ without emotion and discipline ẹ ti gbà sẹ́gbẹ̀ ẹ tẹ́bọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ lọ wò káàkiri gbogbo àwọn gbajúmọ̀ obìnrin tí wọ́n ti débi ìṣerere tí wọ́n rò wípé àwọn ò ní ìdí ọkọ mọ́ tí wọ́n fọkọ sílẹ̀ ẹ lọ wò wọ́n pọ̀pọ̀lọpọ̀ wọn wúlówó wọn kì í níyì